Àgbàlẹ́tù ọmọdé lawó ohun ìfẹ́sọ̀mídà TV àwa làgbà. Oríṣiríṣi ẹkún ló wà. Ẹkún olówó wà, ẹkún tálákà wà. Àwọn mẹ̀kúnnù ń lẹ́kún tiwọn, bẹ́ẹ̀ ni àwọn bọ̀rọ̀kìnní náà lẹ́kún tiwọn. Ẹkún kíkorò wà, bẹ́ẹ̀ lẹ́kún kíkan wà. Ẹ má gbàgbé, ẹkún ayọ̀ wà, bẹ́ẹ̀ lẹ́kún ìbànújẹ́ wà. Bóyá lẹ mọ̀ yìí pé ẹkún èké tún wà, bẹ́ẹ̀ lẹ́kún yẹ̀yẹ́ náà sì wà. Àwọn ẹlòmíì wọ́n á sunkún sínú, àwọn ẹlòmíì wọ́n á sunkún wọn síta. Bẹ́ẹ̀ lòmíì bá sunkún báyìí, omijé yóò sì máa dà kòròkòrò lójú rẹ̀. Ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí, ẹkún lẹ̀kún ń jẹ́. Àtẹkún àárọ̀, àtẹkún ọ̀sán, àtẹkún alẹ́. Ọba mi Elédùà kò ní já bá wọn sùn kan níbẹ̀. Ẹ bá ń ṣàmì àdúrà. Mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gòdẹ̀ sórí ètò. Ìtàn àkàfikọ́gbọ́n àwọn bàbá wa ni mo gbé wá orí ètò lọ́jọ́ tèní. Ẹ bá ń wá nǹkan fìdílé, àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa bá mi bọ̀ lórí ètò. Àgbàlẹ́tù ọmọdé lawó ohun ìfẹ́sọ̀mídà TV àwa làgbà. Bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ò tí ì yí padà. Muhammadu Akówódé Baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọ̀mídà, ti rí kí ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà máyégún gbogbo sọ̀rọ̀. Ẹ tẹ ibi funfun tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ máa pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, nọ́mbà ohun ìfẹ́sọ̀mídà lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Òun ni kẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Ẹ ṣeun púpọ̀. Ẹ wá jẹ́ kí n ṣí gàba lórí ètò lọ́jọ́ tèní. Ìtàn àkàfikọ́gbọ́n àwọn bàbá wa ni. Mò ń bọ̀ mi tí ì dé. Àgbàlẹ́tù ọmọdé lawó ohun ìfẹ́sọ̀mídà TV àwa làgbà. Ìtàn àkàkọ́gbọ́n leléyìí lórí ètò. Ó sì dá mi lójú pé ẹ rí ọgbọ́n kan sí ìkejì kọ́ níbẹ̀. Àní nígbà ìwáṣẹ̀, gbogbo àwọn ẹranko inú igbó péjọ, wọ́n dá ẹgbẹ́ alájẹṣẹ́kù sílẹ̀. Kìnìún ọlọ́lá ijò, òun ni olórí ẹgbẹ́. Gẹ́gẹ́ bá a ti mọ̀ yí pé òun náà ni ó bá ẹranko nínú igbó. Nígbà tí ẹkùn tí kìí jẹ ẹran kàsì, òun jẹ́ igbákejì rẹ̀. Erin lákàtàbú, òun ni akọ̀wé ẹgbẹ́. Òun náà tún ni akápò ẹgbẹ́. Ó wù mí kí n máa dárúkọ àwọn ẹranko yìí sédè olóyìnbó fún yín, ṣùgbọ́n àkókò gbà wá. Ipò méjì tí àjànàkú dìmú nínú ẹgbẹ́ yìí, ó wọ̀ ọ́ lọ́rùn débi ń pè kò ráyè ṣiṣẹ́ ara rẹ̀ mọ́. Èyí ló sì mú tí erin lákàtàbú fi kọ̀wé fipò yìí sílẹ̀, tó ní mi ò lè wá kú, èmi náà léwu ń ṣe. Ẹ gbọ́ná lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ erin lákàtàbú, kí ló ṣẹlẹ̀? Mò ń bọ̀ mi tí ì dé. Àgbàlẹ́tù ọmọdé lawó ohun ìfẹ́sọ̀mídà TV àwa làgbà. Àní ní kété tí erin lákàtàbú kọ̀wé fipò akọ̀wé ẹgbẹ́ yìí sílẹ̀, ní kìnìún ìyẹn olórí ẹgbẹ́ yìí pe ìpàdé pàjáwìrì, tí gbogbo ẹsẹ̀ ọmọ ẹgbẹ́ sì pé wámúwámú. Lẹ́yìn tí ẹsẹ̀ pé tán, ní kìnìún fi tó wọn létí nǹkan tó fa ìpàdé pàjáwìrì yìí. Ó sì bi gbogbo ọmọ ẹgbẹ́ yìí pé ipò akápò ẹgbẹ́ tó ṣí sílẹ̀ yìí, àwọn ẹni tó bá nífẹ̀ẹ́ sí kí wọ́n bọ́ síta, kí wọ́n sì ṣàfihàn ara wọn, ká lè yọ ẹni tí ó dipò yìí mú. Ẹ gbọ́ náà, àwọn ẹranko òwò ló bọ́ síta, àwọn ẹranko òwò ló yọjú láti lè di ipò akọ̀wé ẹgbẹ́ yìí mú. Mò ń bọ̀ mi tí ì dé. Ohun ìfẹ́sọ̀mídà TV àwa làgbà. Àní gbogbo ẹranko ló ń lọ tìkọ̀tìkọ̀ látàrí ipò ẹlẹgbẹ́ tí ipò akọ́pò ẹgbẹ́ yìí jẹ. Gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀, ewu ńlá ní ń bẹ fún ipò akọ́pò ẹgbẹ́. Ṣé trésorier lẹ́yìn olóyìnbó Faransé máa ń pè? Ọ̀bọ̀lágídò, ikú, èsúró, ọ̀fàfà, ìjàpá, ọkọ yánnibò, ọ̀kẹ́rẹ́ àti àgbọ̀nrín.
àwọn ẹranko tí mo dárúkọ yìí bá tọrọ àyè lọ́wọ́ kìnìún tó jẹ́ olórí ẹgbẹ́ wípé kó fún àwọn ní ìṣẹ́jú kan kí àwọn fi foríkorí láti lè yan ẹni tí ó jẹ ipò akọ́bọ̀ ẹgbẹ́ yìí. kìnìún ọlọ́lá ijò ó ní kò sí wàhálà, àwọn ẹranko yìí ni wọ́n bá foríkorí. ẹgbọ́n náà lẹ́yìn ìforíkorí àwọn ẹranko yìí ta ni wọ́n fà kalẹ̀ láti jẹ ipò akápò ẹgbẹ́ yìí? mò ń bọ̀ mi tí ì dé. Ohun Ìfẹ́sọmídà TV àwa làgbà. àní lẹ́yìn ìṣẹ́jú kan tí àwọn ẹranko yìí foríkorí wọ́n kọjú sí kìnìún. wọ́n ní kìnìún ọlọ́lá ijò olórí gbogbo wa, ẹni ńlá ní í ṣeun ńlá. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí wa gan-an ni kẹ́ ẹ dipò akọ̀wé ẹgbẹ́ yìí mú. kí ni kìnìún gbọ́ eléyìí fún? ló bá yarí kanlẹ̀ wípé níbo ẹ̀gbin oníyọ̀rọ̀. kìnìún fà á kékọ́rì ó ní kò jọ́ rárá, èmi títí fi wá kàn mí. mi ò gbọ́dọ̀ ṣe akápò fún ẹranko kẹ́ranko kan, mi ò gbọ́dọ̀ ṣe akápò ẹranko wẹ́wẹ́ kan. àrífín ńlá gbáà ni, oríṣiríṣi ẹ̀gbin ló sì rọ̀ mọ́ owó ẹgbẹ́ títọ́jú. ọ̀rọ̀ di gbogbo ẹ̀yin náà tó ṣe ń pé ipò akápò ẹgbẹ́ ló wù yín kẹ́ ẹ mọ tọ́jú owó ẹgbẹ́ dání. ǹjẹ́ ẹ mọ̀ yìí pé àrífín, ẹ̀gbin, ìdọ̀tí òun ló rọ̀ mọ́ ipò tẹ́ ẹ fẹ́ dìmú yìí? ṣùgbọ́n kò yé àwọn ẹlòmíì, wọ́n ṣàfẹ́ mọ gbowó ẹgbẹ́ dání ni torí ojú kòkòrò tí sì ń dà wọ́n láàmú. lẹ́yìn tí kìnìún yarí kanlẹ̀, ta ni wọ́n gbé ipò yìí fún nínú àwọn ẹranko? mò ń bọ̀ mi tí ì dé. Àgbàlẹ́tù ọmọdé lawó, Ohun Ìfẹ́sọmídà TV àwa làgbà. àní gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀ wọ́n ti ń ṣàkíyèsí ìkokò. ẹ̀yin náà mọ ẹranko tí wọ́n ń pè ní ìkokò. wọ́n ti ń ṣàkíyèsí ẹranko yìí wípé kì í sábà dá sí ọ̀rọ̀ ẹgbẹ́. kò sí gbogbo nǹkan tí ẹgbẹ́ bá ṣe tí kò bá Jagunlabi lára mu. bóyá dáadáa ni o àbí èyí tí ò dára ni o, gbogbo rẹ̀ náà ló bá lákọ̀rí ìkokò mu. ìbẹ̀ nínú ẹgbẹ́ náà léni o, ẹlòmíì wà nínú ẹgbẹ́ kì í sọ̀rọ̀. gbogbo ohun tí wọ́n bá ṣe yóò ló dáa bẹ́ẹ̀. gbogbo èyí táwọn ẹlòmíì bá ní kò dára, òun náà ó sọ yín pé kò dára. ẹ ṣe sọ ohun tó wà lọ́kàn yín kọ́mọ ẹgbẹ́ lè mọ ohun tẹ́ ń rò lọ́kàn. wọ́n ní ẹranko ìkokò yìí òun ní ipò yìí gangan tọ́ sí. ìwà ìbìkítà ìkokò ló sì jẹ́ kí gbogbo ẹranko panupọ̀ tí wọ́n sì fi ẹranko ìkokò jẹ akápò ẹgbẹ́ yìí ní tipátipá. ẹ̀rù bà ẹranko ìkokò, ṣùgbọ́n nígbà tí wọ́n gbé owó ẹgbẹ́ lé ìkokò lọ́wọ́, ẹ̀rù bà ìkokò bó ṣe rí owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n ní kó gbé dání fódìndín ọdún 4. òtútù àbádì kọ́kọ́ mú ìkokò náà. gbogbo ẹ̀yin tí wọ́n gbé owó ẹgbẹ́ lé lọ́wọ́, kí ni èròǹgbà yín? ǹjẹ́ ru owó yìí tí ẹ bà yín ṣé kìí ṣe ń pé ìdùnnú lẹ fi máa ń gbà á torí ìtẹ́ ẹ fẹ́ jẹ níbẹ̀? àwọn ẹlòmíì ti náwó ẹgbẹ́ dànù, ẹlòmíì ti fi owó ẹgbẹ́ gbọ́ bùkátà rẹ̀. ẹ sì bẹ̀rù Ọlọ́run. ìkokò dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ fún kíkà tí wọ́n ka òun sí láti gbé owó ẹgbẹ́ lé òun lọ́wọ́. ó wá ṣàdéhùn fún wọn yín pé èèrà kò ní ra owó ẹgbẹ́ yìí, kò sí nǹkan kan tí ó ṣe owó ẹgbẹ́ yìí. èyí ni náà kó máa jẹ́ ẹ̀kọ́. ìwọ mágàjí ilé tí wọ́n gbé owó ẹgbẹ́ lé lọ́wọ́, ìwọ olórí ẹbí tó ń di owó ẹbí mọ́wọ́, má gbàgbé pé òógùn àwọn olóògùn ni wọ́n gbélé ẹ lọ́wọ́ o. kí ló wá ṣẹlẹ̀ sí ìkokò pẹ̀lú owó ẹgbẹ́ yìí? mò ń bọ̀ mi tí ì dé. Àgbàlẹ́tù ọmọdé lawó, Ohun Ìfẹ́sọmídà TV àwa làgbà. àní lẹ́yìn tí wọ́n fi oyè akápò ẹgbẹ́ kọ́ ìkokò lọ́rùn tán, ní ètò wẹ̀jẹwẹ̀mú bẹ̀rẹ̀ ní pẹrẹu, níbi tí gbogbo ọmọ ẹranko ti ń jẹ tí wọ́n sì ń mu. oúnjẹ ni gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́. ṣàdédé ní ìkokò, ìyẹn olóyè tuntun, bá bú sẹ́kú gbàmù. bí ẹranko yìí ṣe ń gbára yílẹ̀, bẹ́ẹ̀ ló ń da omijé lójú pòròpòrò. níṣe ni gbogbo ẹranko sáré fi oúnjẹ tí wọ́n ń jẹ sílẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣùgbà olóyè tuntun, ìyẹn ìkokò. ìṣẹ̀lẹ̀ láabi ni wọ́n ròyìn pé ó ṣẹlẹ̀ sí ìkokò, ìyẹn olóyè tuntun. ṣùgbọ́n bí wọ́n ṣe ń rẹ̀ ẹ́ tó,
Jagunlabi kò dákẹ́ ẹkún sísùn, ìṣe ló tún gbóhùn ẹkún rẹ̀ sókè lálàálà. Ṣùgbọ́n nígbà tí kìnìún olórí wọn ọba ẹranko dúnkùnkùn máa lákọrí rẹ̀, ìgbà yìí ni Jagunlabi ẹranko yìí tó sọ ìdí ẹkún rẹ̀ fún gbogbo ọmọ ẹgbẹ́. Ẹ̀yin ará létẹ́ wà létí ìgbọ́, mo mọ̀ pé ẹ ti ń fòye gbé. Ẹ gbọ́ná kí lẹ́yìn rò pé ó fa ẹkún èké fún alákọ̀rí ẹranko yìí, ìyẹn olóyè tuntun. Kí lẹ rò wípé olóyè tuntun yìí rò lọ́kàn tó fi bú sẹ́kún gbẹ̀mù lójijì lẹ́yìn tí wọ́n gbé owó ẹgbẹ́ lé e lọ́wọ́ tán? Àgbàlẹ́tù ọmọdé lawó ohun ìfẹ́sọmídá TV àwa làgbà. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà létí ìgbọ́ lọ́jọ́ tèní. Ọ̀dà náà ẹja fi ìbéèrè yìí ká fi ṣe ìdánilárayá lórí ètò yìí. Ẹ lè sọ̀rọ̀ sórí nọ́mbà ohun ìfẹ́sọmídà tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí lórí WhatsApp. Kí lẹ̀yin mọ̀ yìí pé ó fa ẹkún èké fún alákọ̀rí ẹranko yìí? Kí ló lè mú olóyè tuntun bú sẹ́kún gbẹ̀mù lójijì lẹ́yìn tí wọ́n gbé owó ẹgbẹ́ lé e lọ́wọ́? Ẹ bá mi dá sí i. Ohun Ìfẹ́sọmídà TV àwa làgbà. Ibi yìí ládẹnu dúró sí lọ́jọ́ tèmi. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ibi tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí ni kẹ́ ẹ tẹ̀, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó. Kẹ́ ẹ sì má gbàgbé láti máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Àgbàlẹ́tù ọmọdé lawó ohun ìfẹ́sọmídá TV àwa làgbà. Ẹ̀yà gbé mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fi léyìí ṣe lọ lọ́jọ́ tèmi. Mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní màá wá, ẹ̀yin ní màá bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀, òun ní ní débà o. Muhammadu Akówódé Bakorede, tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tààrùn. Ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Àgbàlẹ́tù ọmọdé lawó ohun ìfẹ́sọmídá TV àwa làgbà.